àti mùsùlùmí àtẹ̀ntì kì í ṣe mùsùlùmí ẹ bá mi jẹ́ kíkiní yóò go viral ntí mo kàn lọ́wọ́ àwọn alùsùn náà nìyẹn o. ẹni ìwé àtàbà ti pàdé a máa súnmọ́tò ẹ̀ náà ni o. a súnmọ́tò ẹ̀ náà tá a bá súnmọ́tò ẹ̀ náà tá a bá dẹ̀kọ̀ lábàá pàdé àdéhùn àbá inú lórí gan kò ní sọ láti sinimá rẹ ti wá báyìí láti sinimá rẹ ti wá láti fámìlì pátápátá yá gbogbo fámìlì ní ó kọ ẹ o abábẹ́ẹ̀ ti wá pẹ̀lú ẹ̀ nítorí lórí ẹgbẹ́ ìgbóhùn tá a ti pẹ̀ yìí ẹni ìwé àtàbà ti pàdé a máa súnmọ́tò ẹ̀ náà ni o. súnmọ́tò ẹ̀ náà tá a bá súnmọ́tò ẹ̀ náà tá a bá dẹ̀kọ̀ lábàá pàdé àdéhùn àbá inú. fóònù nọ́mbà yẹn rèé bá a mú fóònù nọ́mbà yẹn fóònù nọ́mbà tí wọ́n fi pè mí rèé ẹ rí i pé à ń sọ̀rọ̀ àwọn alákìídà bọ́ọ̀tà níjó ní wọ́n ní wọ́n ti yọ mí ní Ummul Mu'minat àwọn sọ bẹ́ẹ̀ fúnra ara wọn. lẹ́yìn ìgbà tí wọ́n sọ bẹ́ẹ̀ tán òun ni mo lọ sọ́dọ̀ bàbá wa ìmáàmù ilẹ̀ Ìbàdàn bàbá wa chief imam Badalad mo wá lọ bá bàbá mo ní bàbá ọ̀rọ̀ báyìí ni mo gbọ́ nínú Al-Qur'an Ọlọ́run ní in ja'akum fasiqun binaba'in ó ní fatabayyanu an tusibu qawman bijahala ala ma fa'altum nadimin. Ọlọ́run sọ wípé bẹ́ẹ̀ bá gbọ́rọ̀ kan bọ́rọ̀ náà ti wulẹ̀ kó attract yín tó ẹ ṣe ìwádìí lórí ẹ̀ nítorí kẹ́ ẹ má bàa jẹ sínú ọ̀fìn àwọn aláburú aláìmọ̀kan kẹ́yìn náà má bàa jẹ sínú ọ̀fìn ibú kẹ́ ẹ má bàa kábàámọ̀ bú nínú ayé yín kábàámọ̀ tí ọ̀dà wọn má bàa gbẹ̀yìn ayé yín. Nítorí ẹ̀ òun ló jẹ́ kí n lọ láti lọ bí bàbá ìbámu dọ́dọ̀ bàbá wa imam bàbá wa sọ pé kàfílà a máa ní àwọn qualities tí máa bẹ lára èèyàn kí wọ́n tó fún yàn lóye ó yé wa tán number one ọmọ àwọn àgbàlagbà ni ẹ ẹlẹ́ẹ̀kejì a mọ̀ pé owó ti Ummul Mu'minat kò sí olúwa ẹ̀ tó lè wàá bá àwọn tí yóò sọ fún àwọn wípé o kì í ṣe Ummul Mu'minat èmi tí mo jẹ́ ìmáàmù àgbà lọ́yọ̀ state àti gbogbo ìmáàmù tí ń bẹ lọ́yọ̀ state àti gbogbo àwọn rọ́bìtọ̀ òun la fi ọ sí Ummul Mu'minat eléyìí ó lọ̀rọ̀ tí bàbá ìmáàmù sọ ṣùgbọ́n yà mí lẹ́nu ìgbà tó di àná mo lọ ṣe presentation àwọn èèyàn mo mọ̀ báwọn èèyàn díẹ̀ rí ìgbà tó di èní ó kù díẹ̀ tá a máa kí Magrib òun náà ni ẹnìkan pè mí òun lẹ́rú Ọlọ́run kan pè mí mo wá fẹ́ kẹ́yìn èèyàn kẹ́ ẹ dákun kẹ́ ẹ bá mi tẹ́tí sí i nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ ẹ bá mi tẹ́tí sí i tí ẹlòmíì yẹn sọ. ṣé kàfíà lọ sọ̀rọ̀ yẹn. bẹ́ẹ̀ni kàfíà. kí ló dé tó kí ló wá sí tuntun lọ sí lánàá yẹn kí ló dé tó lọ́rọ̀ bọ̀ wọn obìnrin kan náà kí ló dé tó lọ́rọ̀ bọ̀ máa tó sọ́ra gbogbo tó sọ́ra gbogbo ẹ̀ lásán kájí gbogbo ẹ̀ rẹ̀kọ́dì kí ló dé tó mọ pé ẹni tó náà ń pè náà. láti kìlọ̀ fẹ́ títí láti wọ́n ọlọ́mọba ní ṣe dáadáa fáwọn àbálẹ̀ ọmọ tí alẹ́ sọ̀rọ̀ bàbá àgbàlẹ́gbẹ́ ní wọ́n kìlọ̀ fún ẹ kó ló tó lọ owó wọn kìlọ̀ fún ẹ owó ọ̀sán ẹ̀sán òkè wọ́n kìlọ̀ fún ẹ owó ọ̀sán ọmọ bí ẹ̀yà gbogbo wọn yóò kìlọ̀ fún ẹ kó ló tó lọ́rọ̀ gbọ́. ètò ọ̀gbàjẹ́ wọn ni kò mọ̀ pìlẹ̀ bẹ́ẹ̀ mọ́ sọ yẹn ní òun ìlú mìíràn tiwọn ó ti sọ fún ẹ títí ní gbogbo àwọn sọ́ọ̀sì wa di kíni gbogbo sábà wọn ní kìlọ̀ fún ẹ ní ìṣẹ́ta kìlọ̀ fún ẹ yìí akínú kan ti ẹ̀dá tó kìlọ̀ ní ẹ̀dá tó láti lè bẹ̀rẹ̀ lórúkọ yẹn. ẹ o kà á ìwọ ẹ̀dá tó ẹ bó ti bó sọ fún wọn náà fi o ìbò sọ fún kí wọn kọ wọn nípa ẹ̀ àgọ́rẹ́ ti sọ pé kí wọn ẹ̀ ọgbọ́n obìnrin o ìfi nínú àlẹ́ yìí náà ń jàdá bíbí yìí náà fún obìnrin gbogbo ilẹ̀ gbogbo ojú rẹ̀ kọ́ wà lóde ní wọn kọ́kọ́ ní ẹgbẹ́ tó ti pèsè owó òkè wọn ẹ̀rọ lókè ọgbọ́n àbá ẹ̀ kìlọ̀ fún ẹ kí ló dé àwọn àbá yẹn àdéhùn àwọn àbá yẹn náà bàbá tẹ́ bá ti gbówó fọlẹ́sì wọ́n máa kàn wọ́n sí ọ̀sán ẹ̀yìn ní ìta sọ fún ẹ̀ láì tí gbogbo àbá kìlọ̀ fún ẹ àgbọ̀lẹ̀ tàṣẹ tí òun lẹ́tà àtàkọ́ṣẹ lẹ́yìn ìgbà ìgbò tàṣẹ fún ẹ yìí ẹni ìwé àtàbà ti pàdé a máa súnmọ́tò ẹ̀ náà ni o súnmọ́tò ẹ̀ náà tá a bá súnmọ́tò ẹ̀ náà tá a bá dẹ̀kọ̀ lábàá pàdé àdéhùn àbá ẹ̀ náà nìkan kò ní sọ́tà sinimá rẹ̀ tí wá báyìí láti sinimá rẹ̀ tí wá láti fámìlì pátápátá yá gbogbo fámìlì ní ó kọ ẹ o abábẹ́ẹ̀ ti wá pẹ̀lú ẹ̀ nítorí lórí ẹgbẹ́ ìgbóhùn tá a ṣe pẹ̀ yìí súnmọ́tò ẹ̀ náà tá a bá súnmọ́tò ẹ̀ náà tá a bá dẹ̀kọ̀ lábàá pàdé àdéhùn àbá ẹ̀ náà nìkan kò ní sọ́tà sinimá rẹ̀ tí wá báyìí láti sinimá rẹ̀ tí wá láti fámìlì pátápátá yá gbogbo fámìlì ní ó kọ ẹ o abábẹ́ẹ̀ ti wá pẹ̀lú ẹ̀ nítorí lórí ẹgbẹ́ ìgbóhùn tá a ṣe pẹ̀ yìí ẹni ìwé àtàbà ti pàdé a máa súnmọ́tò ẹ̀ náà ni o súnmọ́tò ẹ̀ náà tá a bá súnmọ́tò ẹ̀ náà tá a bá dẹ̀kọ̀ lábàá pàdé àdéhùn àbá ẹ̀ náà nìkan kò ní sọ́tà sinimá rẹ̀ tí wá báyìí láti sinimá rẹ̀ tí wá láti fámìlì pátápátá yá gbogbo fámìlì ní ó kọ ẹ o abábẹ́ẹ̀ ti wá pẹ̀lú ẹ̀ nítorí lórí fámìlì mi ló kọ̀ mí. Hello. Wàlẹ́kùn. ṣé kàfíà lọ sọ̀rọ̀ yẹn. ẹ jẹ́ bá mi stop ẹ. ọ̀rọ̀ tí àwọn alùsùn náà sọ fún mi ní
ìṣe àárín Maghrib nìyẹn kó tó di pé a kí Maghrib. mi mọ̀ bóyá ẹ gbọ́ mẹ́sẹ̀jì yẹn dáadáa. wọ́n ní lẹ́yìn gbogbo àwọn táwọn ti ṣe fún ọ ó sì tó ń takú náà. ó pè mí ó ní ṣé kàfílà nìyẹn mo lé mi ni. torí pé mo máa ń fún ẹni tó bá pè mí lórúkọ ní respect. mo máa ń wò pé bẹ́ẹ̀ nìkan bá sọ pé kàfílà bóyá ẹni tó mọ̀ mí délédélé ni. ìgbà tó ń sọ̀rọ̀ lọ ni mo rí pé kì í ṣẹni tí mo lè fún lápọ̀nlé rárá. ọwọ́ á ní gbọ́ dáadáa ó ní gbogbo àwọn bàbá àwọn lágbèéní àwọn ẹ̀sà òkè àwọn ajígini àwọn amúbíẹ̀yà bó ṣe karúkọ wọn lẹ̀ nìyẹn. ó ní kí ló dé tó tún fi borí program lánàá tó tún pèrè ní Ummul Muminat lẹ́yìn ìgbà tí wọ́n ti yọ kí ló dé tó ń pèrè ní tó jẹ́. ó ní kàfílà wá gbọ́ ó ní sọ mọ̀ báwọn ẹbí rẹ̀ gan ò ṣe tiẹ̀. ó ní ẹni wo àtàwọn bá ti pàdé mọ́tò rẹ̀ wọ́n láwọn ń sun ní náà ni. ó ní starting from today máa retí àwọn nílé ẹ̀. ẹ̀yin èèyàn mo fẹ́ kẹ́ gbọ́rọ̀ yẹn mo fẹ́ kẹ́ bá mi digest ẹ̀. kìí ṣe bẹ́rù ń bà mí rárá àmọ́ ìgbà mi àmọ́ ẹbẹ tí àwọn èèyàn mọ̀ sọ pé kí ló dé tó gbọ́rù nǹkan báwọn tí ò jẹ́ agbọ́ tí ò jẹ́ àmọ́ kò sẹ́ni tó jẹ́ olóríire bẹ́ẹ̀ bá rẹ́ni nǹkan tí ń bàbàrà olóríire torí ipò náà dé olóríire ni. bẹ́ẹ̀ bá wo ohun tí mo kọ lákọlé mo ní ẹ wá gbọ́ ohun táwọn alùsùn náà tún sọ ṣe fáwọn èèyàn yìí o. jẹ́jẹ́ mi ni mo wáyé mi tó lọ́wọ́ bá àlékè ọlá ní kí bàbá mi ó bí mi. bàbá tó bí mi náà ló kọ́ mi ní kéwú. bàbá mi ló sọ fún mi pé dáwà ni máa ṣe o. tẹ́ ẹ̀ bá gbàgbé pé àwọn alùsùn náà yìí náà ni wọ́n ṣe gbogbo akitiyan tí Saheed Shittu tó fi pariwo títí tó bà mí lórúkọ jẹ́ títí kan fi gbé ìhòòhò mi jáde. àwọn alùsùn náà yìí náà ni wọ́n ṣe gbogbo akitiyan tí Saheed Shittu tó fi pariwo títí tó bà mí lórúkọ jẹ́ títí kan fi gbé ìhòòhò mi jáde. àwọn alùsùn náà yìí náà ni àwọn alùsùn náà yìí bákan náà àwọn náà ni wọ́n ń bọ́ sórí afẹ́fẹ́ lóríṣiríṣiríṣi tí wọ́n ń bú mi. àwọn táwọn yìí náà àwọn náà ni wọ́n lọ àtàwọn nàkọ́míò ni wọ́n jọ lẹ̀dí àpòpọ̀ láti há àwọn ìròyìn burúkú ní Eid lọ́jọ́ ọdún ní gbogbo Eid tí ń bẹ lọ́yọ̀ state. nítorí pé wọ́n ní pé gbogbo akitiyan táwọn ń ṣe kò rẹ̀ mí wọ́n tún ti wá ń tẹ́tì mi lórí fóònù. fóònù nọ́mbà yẹn rèé bá a mú fóònù nọ́mbà yẹn. fóònù nọ́mbà tí wọ́n fi pè mí rèé ẹ̀yin èèyàn nítorí Ọlọ́run àtànẹ́bí Muhammad mo fẹ́ kẹ́ ràn mí lọ́wọ́. mo ń sọ̀rọ̀ yìí nítorí number one nítorí àwọn àfáà bàbá wa ìmáàmù ẹ̀yin náà ń gbọ́ gbogbo ẹ̀yin àfáà rẹ gbogbo yín lẹ̀ ń gbọ́. a máa ní àwọn tí àwọn àgbàlagbà máa rí láyé èèyàn kí wọ́n tó fún èèyàn lóye. ẹ̀yin ẹgbọ́n tárákùnrin ìwí ó ní gbogbo ohun táwọn fojú ẹ̀ rí àfìgbà tí ó rẹ̀ ọ́ náà. ẹni wo àtọ́wọ́ bá ti pàdé mọ́tò rẹ̀ àwọn sùn náà ni ó wá ní starting from today máa retí àwọn nílé rẹ̀. phone number yẹn rè 070-884-59028 070-884-59028 ó ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n fi pè mí. ìgbà tí mo rí bẹ́ẹ̀ ni yẹn ń sọ threatening word ó ti ń pè mí láti ìrọ̀lẹ́ tí mo rí pọ́n threatening mi ìmọ̀ bẹ́ẹ̀ ṣe ń rìkọ́ọ̀dù kankan mi kì í rìkọ́ọ̀dù kankan torí mi kì í sọ̀yàn. ìgbà tí mo rí ni mo pe ọmọ pé dákun gbà mí o àwọn aago tí ń wọlé ìjọ́nbó náà ti ń tẹ recording kẹ́ ẹ̀ lè bá a mọ̀ pé mi ì mọ nǹkan kan ṣe lórí fóònù lẹ́yìn kí n fi receive kí n fi call kò sí nǹkan kan tí mo máa ń ṣe mbẹ̀ mi kì í ṣàwájúrà àti ṣe nǹkan míì lórí fóònù. n tí mo kàn nìyẹn ẹ̀yin èèyàn o àti mùsùlùmí àtẹ̀ntì kì í ṣe mùsùlùmí ẹ bá mi jẹ́ kíkiní yóò go viral. n tí mo kàn lọ́wọ́ àwọn alùsùn náà nìyẹn o n tí mo kàn lọ́wọ́ wọn nìyẹn pé bàbá alágbé nìyẹn ní ìmọ̀rí nǹkan kan òde mi rẹ̀ pọ̀ rí kò sí nǹkan kan muhammadu kankan ò sí láàrin pèlè èmi àti ẹ̀. bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí wọ́n dárúkọ yìí àwọn kọ́ ni wọ́n dá mi ìsìn mọ́ nǹkan kan nípa wọn bàbá tó kọ́ mi ní kéwù láǹfà mi ìlú ọmọdúrásà mi ìláyé rí bàbá mi ló kọ́ mi lẹ́kọ̀ọ́ kò sẹ́ni kankan tó ní right láti sọ fún mi wípé mi ìgbọ́dọ̀ ṣe dáwà mọ́ ọgọ́rọ̀ àwọn èèyàn ni wọ́n ti gba ìsìláàmù lára mi ọlọ́run ló mọ iye àwọn ẹ̀dá tó lóun ti sọ dolóríire látara mi ẹ̀yin kọ́ lẹ́ lé mi 13 ẹgbẹ̀rún ìwọ̀n bìdá tó bẹ́ẹ̀ nítorí kẹ́yìn èèyàn ó lè bá a gbọ́ ṣé ẹ mọ̀ bí wọ́n ṣe bà mí lórúkọ jẹ́ tó lágbàáyé tó is a global calamity ẹ̀yin náà ó yé everybody pé wọ́n try láti threaten mi globally mi nítorí ẹ̀ kí n dààmú mò ń ṣe dáwà mi lọ mi ò jọ affect mi
ìgbà tí wọ́n kẹ́fín wípé mo wà nínú oyún òun ni wọ́n gbénú dítì mi jáde kó tó di pọ́lọ́ fi dókítà mi kẹ́mi oríṣiríṣi ìbàjẹ́ ni wọ́n ṣe pépà tí wọ́n há ní ọjọ́ Eid kò sínú ìbàjẹ́ tí wọ́n ṣe sínú ẹ̀ tán mi ìtorí ẹ̀ sọ nǹkan kan lẹ́yìn pé ọ̀rọ̀ tí mo ti bí bàbá wa imam tí bàbá ti ní kàfílà wà lábí ọlọ́mọ ṣe tiẹ̀ Ummul Mu'minat ní ẹ ariwo ọjà lọ́rọ̀ wọn ẹ̀yìn ìgbà iná tí wọ́n tẹ́tì mi lórí fóònù kẹsẹ̀ voice ẹyọ kan yẹn ni o ó pọ̀ tí wọ́n ń sọ tí pé sí kàfílà nìyẹn tí wọ́n dẹ̀ repeat nǹkan kan náà ẹ bá mi share rẹ̀ ẹ gbà mí káàkiri ẹ̀yin ẹlẹ́sìn mi ẹ gbà mí o wọ́n fẹ́ ronú àti lé mi wọlé torí àwọn ọmọbìnrin míì tí wọ́n ń bọ̀ lẹ́yìn ni o mo tí mo rà ń gbá wọn tí wọ́n fẹ́ pa mí o jẹ́jẹ́ mi ni mò ń ṣe Islam mi ìtọ́lé olówó kankan rí o ìbáyìí rẹ̀ lọ́wọ́ lọ́dún ẹnì kankan rí láyé ọjọ́ mo ti bẹ̀rẹ̀ ayé o mò ń ṣe wàhálà kí n tó rówó ni o